ẹlẹ́mbẹ̀hún ọ̀rọ̀ lẹ́tùn gbọ́ yìí ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní ni o ẹ gbọ́ fún gbáfúngbè lẹ́nu comrade Ayedun Àìsáyà Ọlákúnlé Fásùgbà ló kọ mi gbogbo ọmọ Yorùbá pátá ẹjá fọkànbalẹ̀ òmìnira ń bọ̀ o yóò ṣeé ṣe bó ti wù kó rí bí náà ń jó bí jì ń jà Yorùbá ó dúró síbẹ̀ kò ní wó. Yorùbá nation yóò dúró bàbá yóò dúró. ìtàkùn àgbáyé lẹ́mọ̀ wa. ẹ gbọ́ yóò dúró tó kọ̀nfàmù àní yóò dúró ṣùgbọ́n bàbá a mú jàgídíjàgan dúkù kúò gbogbo ẹ̀ a mú kúrò ọba ó finú konú pẹ̀lú ìjòyè ó finú konú pẹ̀lú gbọ̀dọ̀ àdúgbò bàbá ó ṣú ẹ̀rí ń wájú. tí a bá dà ní àwọn wàrú. ìyá yẹn pọ̀ jù kọ́lọ́wọ́ kó wá yọ ọ́ pọ̀ nínú oko ẹrú. ọmọdé ń ké àgbà ń ké ìnira yẹn ó ti ń dé ó ti lójú góńgó ẹ̀mí àwọn èèyàn ẹni tó rò pé òun ló lọ tó gbé òun nílò láti lọ sí báǹkì jàre mo sì lọ àwọn. mi ò rí ibi tí omi ti ń jó ní tí iná ti ń jó ní orí omi iná ń jó lórí omi ní Nàìjíríà o. òrò eérú ẹ̀ sì ṣe é kó. ṣe é pé tí iná bá jó lórí omi iṣẹ́ ni máa paná omi ò lè paná wọ́n Nàìjíríà báyìí. àlẹ́ ni ó rò pé òun ló lọ pé òun lè máa ná owó àkáǹtì òun ó kàn yé lérí pé owó yẹn òun ti fa lọ tán yán. kò sẹ́ni tí ó kàn lówó ó kàn mẹ̀kúnnù tóun tó dùn mí ni pé àwọn arúgbó wa ìyà ń jẹ wọ́n ebi ń pa wọ́n ara ni wọ́n tí wọ́n ò lè rìn èmi à lọ sí báǹkì báyìí èmi iṣẹ́ ní ìtẹ́ máa sùn bẹ̀ mọ́jú. Beggars, we come for the money we put here, so the next is to go to court and the court will give another to them, so that they will compel them to give our money. We are hungry at home, we cannot eat at home, our children are hungry, our wives at home are hungry. This is senseless, this is not right. I've never been to any country, I've traveled around Europe, I've never seen a place like this in the world. It's a pity. Can you even see a soldier? I don't care whether they're soldier or not. Nobody's giving him attention. Nobody. So they don't care. I just up against us. I saw people here and I decided to also see what is going on here. I think we should go to court. So I don't like the way they are treating people. We go to court and then let the court give them order to give their money. See, I am a person myself. Yes. I don't want you to stress yourself. I'm already stressed. That's his money. Please, mommy, daddy, I'm another the person. money is inside that bag. Yes. Don't let them give you. I cannot eat. I have need money to buy food. I can't buy anything. I can't buy. At my age, I have retired. I'm taking my pension. They pay it here every month. They now locked the door against me. I can't even see anybody. Nobody can explain to me what is going on among the staff. It's a pity. It's actually a pity. I have been with this bank for years. I am an old customer. I'm old. It's a pity. I have money. I cannot eat. I've been here since morning. I can't get money to eat. What is the meaning? I'm going home to go and look for you. I mean, they cannot get money. ọwọ́ aṣọ ìṣòro bẹ́ẹ̀ bá délé epo ìṣòro ni ìyàwó ilé tí ọkọ òsín tòsí ó máa lọ sunú mọ́tò mọ́jú ìṣòro ní àti repo wọ́n á dé báǹkì wọ́n kí ló wá dé èmi ò mẹ́ta àṣẹ ẹgbàá wa o. kò yé mi o. ogun màjà o nílò àìrọ́bẹ. lórí ọ̀rọ̀ ti owó náírà yìí tó wọ́n táàrí lò mọ́ báyìí ní Nàìjíríà láì ṣe pé èèyàn ò níṣẹ́ lọ́wọ́ kí ìyá máa jẹ èèyàn wọn ò rówó gbà báǹkì báyìí àwọn báǹkì ò tiẹ̀ open àwọn kọ̀ọ̀kan ní ń ṣí èmi ètò ṣígun fowó lẹ̀ ilé ẹjọ́ ti dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn ìyẹn ilé ẹjọ́ tó ga jùlọ. Supreme Court. mo mọ̀ pé ẹ gbọ́ ń pa ẹ̀. dáadáa. ẹ ti kàròyìn ń pa ẹ̀. dáadáa. Buhari náà ti wá sọ̀rọ̀ ilé ẹjọ́ fààyè gbà ká máa náwó ǹṣó owó àtijọ́ àtowó tuntun kí méjèèjì máa gbọ́ sọ. ṣùgbọ́n Buhari ó jáde lónìí ṣé ẹ mọ̀ ohun tó sọ. àmọ́ ohun tó sọ. ẹ ṣàlàyé fáwọn èèyàn. wọ́n ti ń tàjẹ̀ sílẹ̀ o ẹ̀mí mẹ́ta ló sùn ní àná ní ìlú àwọn yẹn ní Benin ẹni mẹ́ta ló sùn torí kí ni o wọ́n ń fi èrònú hàn tí a bá lé ajá tí ajá bá kan ògiri ajá yí padà ó ti sú wọn ara ti ni wọn ebi ti pa wọn wọn ò nírètí mọ́ àdìsọ́gbà àdìbò fún olóṣèlú nígbà tá a sì ní ayé ológun Supreme Court ti dájọ́ Buhari àbí kò ti pera àyàṣe ayú
I assure you. ṣé ìbò tí wọ́n fún ẹ ṣé ìbò tí wọ́n fi gbé ẹ wọlé nìyẹn tó pé kí ni mandate tí wọ́n fún ẹ ni pé kó o bọ̀ fún òfin nínú òfin Nàìjíríà ó yẹ kí wọ́n tì mọ́lé kó bí ọ̀tẹ̀ tì mọ́lé ó yẹ kí wọ́n gbé pètèpèrò àti yọ torí ó ti tàpá sí òfin àti Emefiele àbí ìtàpá sófin. ìjọba tá à ń ṣe ní Nàìjíríà ń sìn ìjọba tí ò ń tẹ̀ lófin ni ìjọba arúfin ní Buhari ń ṣe ní Nàìjíríà tí mo lè sọ ní gbogbo bí. wọ́n fún mi 2000 ilé inú owó mi dẹ̀ wá bí mi nìkan kò sí ní mo fẹ́ rí délé tí ìjẹ̀wò látàárọ̀ mo ti lọ apẹtẹ tipátipó kòkò láti ṣe pé mi ìdánwò mi àbí tí wọ́n bá fẹ́ pa mí nìsín oògùn kí ni mo rà ẹni ohun ò ta oògùn ó ti ń bá lọ gbówó wá ó ṣe kò sí ra nígbà tí ìṣe pé mi ìdánwò àti 800 ni màá 80 something tí màá gbà lójú tí màá gbà máa ká fi jẹun mi. So sorry, sir. Bóyá kẹ béèrè fún ATM card báyìí tán bá lè fún yín. ó yẹ káwọn gómìnà yẹn wá lórí live TV now kí wọ́n sọ gbogbo àwọn tó wà nílùú wọn pátá wípé ẹ máa gba owó àtijọ́ o tó hàn bá ti gbà wá máa gbà lọ́wọ́ yín àlọ́kẹ́rù wọn bá wọn ní CBN ìyẹn ló yẹ kí gbogbo àwọn gómìnà ṣe ń sìn o wọ́n ti rí i pé kò sí tẹ bá ṣe lọ bá Buhari ò ní dá yín lóhùn ó ti fàfihàn wípé Buhari àti Emefiele wọ́n fẹ́ gbọ́ràn arúfin ni wọ́n. ẹ wò ní wọn tó ti kó bá ọmọ Nàìjíríà ṣé ó dìgbà tí a bá bẹ̀sẹ̀ para wa kí wọ́n tó gbọ́rọ̀ mo gbọ́ ìròyìn láàárọ̀ yìí aṣẹ́ra rẹ̀ bá gbọ́ máa fọ ore àṣebi ni Buhari fọ̀ kí wàá níbi tó fọ̀ ilé ẹjọ́ ti dájọ́ pé ẹ ṣe máa náwó yìí lọ ààrẹ tuntun àti ètò wà gẹ́gẹ́ bíi tí ẹ sọ pé òfin ti dájú pé kọ́ máa lò mọ́ ẹ ṣe máa ná lọ kẹ́ máa ná bọ̀ tí tó máa fi tán kò ń bẹ̀ èyí ó tún sẹ́ni pé kọ́ máa ná kò tó ń tọ́ rárá ẹ lè bìtọ̀ olóṣèlú Nàìjíríà wọ́n ti gbọ̀nà àlùkọ́rọ́ yìí wọ́n ti kó ẹ̀ síta mo máa ń rí bọ́ ṣe ń kàǹpé èmi ò gbó lọ́wọ́ wọn torí mi ò tábà gbówó àlè sórí ọ̀rọ̀ gírámà sùgbọ́n náà fi ń gbówó tí wọ́n fi ṣe rálì kiri tí wọ́n ṣe kàǹpé kiri ibo náà ti rówó ta ló fún wọn lówó ṣe bẹ́ẹ̀ sọ pé ó ní gbèdéke tí wọ́n gbọ́dọ̀ wà lójúmọ́ ibẹ̀ ló yẹ kí ẹ ti mọ̀ wọ́n ní adájọ́ nìyẹn ó wá lọ gbẹ̀yìn ẹ rí pé òun náà ti ń bẹ̀bẹ̀ èmi fi lè ti ń pa àwọn gómìnà pé kí wọ́n jẹ́ kí àwọn settle ọ̀rọ̀ yẹn out of court pé kí wọ́n ṣe pé kí wọ́n jọ sọ àsọyépọ̀ àwọn ẹ̀fà ìgbìmọ̀ ní ọ̀níyàwó ògbà torí wọ́n ti dá ẹjọ́ so ìjọba àpapọ̀ ní àwọn ẹ̀yìn gan lọ́wọ́ yà mí lẹ́nu wọn ò bọ̀ fòfin nìyẹn nígbà tí wọ́n lè máa búra fún ẹ wọ́n gbé ilé ẹ lọ́wọ́ onígbogbo ohun tó máa ṣe oníwọ̀ yóò máa dáàbò bo òfin dúkìá àti ọmọ Nàìjíríà kò dáàbò bo ara o ẹni tó bá kàn ló mọ̀ o ṣe báwọn tí ròyìn gbé pé báyìí wọn náà kú nìyẹn ẹlẹ́mìí ti pokùnso ní àìsànwó yìí ìyá ti jẹ́ lómi mo sọ nígbà tí mo wá sí bí ní ọ̀sẹ̀ tó kọjá tí mo bá gbogbo Nàìjíríà sọ̀rọ̀ tó wà ní Nàìjíríà tó wà ní òkè òkun arábìnrin kan wọ́n ní ilé ìwòsàn nígbà kan lọ mú 40 ní ẹgbẹ̀rún wá téèmù pò ní 40,000 naira obìnrin yẹn ó wá dé báǹkì lè bá lọ jaburata ló bá sunkún wọlé pé báǹkì ní kò lè gbàjẹ́ ẹgbẹ̀rún 5 lọ ní ìpínlẹ̀ Ògùn ni o kò lè gbàjẹ́ ẹgbẹ̀rún 5 lọ ibẹ̀ yẹn ló wà tó ti fún ròyìn pé ọmọ ìdí dákẹ́ láyé ẹ wòran kò yẹ kí òbí máa fojú sunkún ṣé yẹn la fẹ́ sọ ni àbọ̀ níwòsàn tó ní ìdí ìwòsàn kí ló wáá dé tẹ́ bá tẹ̀ sọ pé ẹ fẹ́ torí àwọn kan ṣe àkọ́kọ́ ó ti kó bá ọrọ̀ ajé wa ẹni tó lè tà kò lè tà mọ́ ẹni tó fẹ́ rà wọn ò tẹ̀ rẹ̀ gbóyè mọ́ kí ló wáá dé ta ló wá ń tàn jẹ ẹni kan máa ná owó tẹ kó síbẹ̀ kò pọ̀ rárá ìwọ́n bá tẹ̀ ẹ̀dẹ̀ kó síbẹ̀ àwọn alágbára ló ń jẹun ọ̀lẹ àwọn lè ń fún lówó. nídìí ATM gan kò jáde. kò jáde wọn ò kó owó sínú ẹ̀rọ tó ń pọ̀ owó wọn ò kó sínú ẹ̀rọ. àwọn hospital kan bíi Federal Medical Center ń tà gbọ́ ni pé bó bá lọ fẹ́ ìwòsàn àdúrà téèyàn ń gbà ní ìsìn Nàìjíríà ni pé ọlọ́mọdé àsìkè o bẹ́ẹ̀ni bó bá lọ fẹ́ ìwòsàn wọn ò gba transfer o torí pé wọ́n ti ń dọ́gbọ́n sí rẹ̀ wọn lo POS o ogun bàjá àfọwọ́ káàṣì ni wọ́n fẹ́ lọ rògùn wọn ni lọ sí pharmacy wọn níbẹ̀ owó àwọn ẹ̀rọ wọn gbà báńkì báwo ni okó sì ní sùn. wọ́n ní wọ́n fẹ́ nǹkan kankan owó pépà ló mú dání tuntun dẹni wọ́n sì gba old notes. ohun tó ṣe ń kú nìyẹn. ṣé ìṣe pé wọ́n fẹ́ reduce population. ṣé wọ́n ti tún ṣe báyìí ẹlòmíì tó ń joyè mẹ́ta ó di Formula 010 òbí. ètò kan 010 yẹn gan. 101 lòbí kọ òṣìṣẹ́ ìṣèwọ̀n tó lè ṣe wọ́n ń ṣe o
omi ló pọ̀ jọ́ka lọ owó epo wọlé déédé so this ó ti di formula 001 wọn jẹ́ tàárọ̀ wọn jẹ́ tọ̀sán torí kọ́ bàbá wa ká gí àjà lóru lọ́wọ́ fi ń ja títalẹ̀. 001 gan kan. 001 0 half. ẹlòmíì gan gàrí náà mú sùn àfi nǹkan mú. yóò mú gàrí láàárọ̀ tó bá tẹ̀ tí wàá rí omi àní ibi tágbé ń ba dé Nàìjíríà yìí a máa gba slot kí a tó lè ra pure water níbi táwọn sẹ́rí ìbò tó ń bẹ̀ bóyá èèyàn ọmọ Nàìjíríà ẹ ṣetán láti kó nínú oko ẹrú ṣéǹjì ni wọ́n pè ṣéǹjì tí wàá di ṣéǹjì sí wa lẹ́sẹ̀ bóyá ẹ fẹ́ bọ́ ṣéǹjì yẹn kó lọ ìbò ẹ máa fi mọ̀ fún yín ìbò ẹ máa sẹ́rí owó ta ní kò sí ta yìí ẹ ní February 25 ẹ rí pé máa kó jáde síta ṣé ẹ ò lè bíìtì olóṣèlú Nàìjíríà àwọn ròyìn ó wà ń ta wọ́n ti kó yẹn pamọ́ ẹ lọ́ yẹn máa ná bí wọ́n dẹ̀ ná ọmọ àná dọ́là ẹ̀sìn yẹn lé ní wọ́n á ná dọ́là wọ́n á pín dọ́là yẹ̀yẹ̀ náà tó bá le tán. ṣé rí akọ̀ǹtọ́rọ́ wa jẹ ni tẹ́balẹ̀ fẹ́ ṣètò kò sí tó burú tí a bá pa ọkọ̀ dà òfin sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n sá fún ní gbèdéke ní ìlú òyìnbó ọmọ àná títí tó máa ṣe àṣì náà nínú àtàlùjọ́ náà kí ló wá dé ẹ fi tòrò àwọn kan ẹ fi pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára ẹ jẹ́ ká ro ọjọ́ ọ̀la kò sí dọ́tọ̀ lágbájá kò sí pòfẹ́sọ̀ agbọ́sẹ̀ ti gbókùdé mo máa sọ lórí ètò orúkọ méjì ni wọ́n sọ mọ́ èèyàn níjọ́ tó bá ṣèkó mọ́ níjọ́ kẹjọ wọ́n á fọ ẹ lórúkọ bóyá dọ́tọ̀ Ayédùn bóyá dọ́tọ̀ Fásùgbà bóyá dọ́tọ̀ Ayọ̀ọ́lá bóyá dọ́tọ̀ obìnrin tìrí bọ̀ tí dọ́tọ̀ lágbájá tó bá kú agbọ́sẹ̀ ti gbókù lágbájá dé kò sórúkọ mọ́ agbọ́ ìjọ́ òlẹ̀ máa sìnkú wọ́n àti pé ìjọ́ òlẹ̀ máa sìnkú lágbájá kò sí mọ́ kí la wá ń balẹ̀ ayé ká àwọn ẹ̀mí tó ti palẹ́kún àwọn tí wọ́n pa àwọn ọlọ́pàá tí wọ́n dojú kọ Bọ́lá Ìdọ̀sìn wọn mọ̀ níjẹta báyìí kan fẹ́ kú ẹ sọ fún mi Buhari wọn láíláí wọn nígbà gbórúkọ ẹ wọn bóyá ṣe náà nìyẹn nígbà tí wọ́n ní 1984 bó ṣe ní wọn lára nìyẹn ìròyìn ti fara ẹ̀ wọ̀n a rí dáadáa àmọ́ yẹn ló pokùnso àmọ́ yẹn ló kú ebi ń pa aráàlú ìyà ń jẹ aráàlú ará ní ìlú ọmọ Nàìjíríà àgbọ̀n ara tá a bá sọ̀rọ̀ sílẹ̀ náà ibìkan láti máa àgbọ̀n ẹ̀tún wá dìbò fún wọn so ìyá yẹn ò jẹ́ yín ẹ̀tún wọn ṣe ń fi àmọ́ra. owó yẹn ti wà lọ́wọ́ àwọn kan tó ń gbà tó ń tọ́jú ẹ̀ àwọn ilé ìfowópamọ́sí àwọn náà tún ń ṣe tiwọn ìwà tí ò da ara lélẹ̀. ẹ ti wo 993 yẹn ló yà mí lẹ́nu Nàìjíríà arọ́kú gan 993 nígbà tí wọ́n gbégi lé Abíọ́lá arọ́kú tó yẹ kí gbogbo Yorùbá kí àpapọ̀ báyìí káfíńmọ̀ṣẹ̀ kan ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún jàgùdà wọ̀nbílíkì wọ̀bìyà àárọ̀ kan inú ni bí ni asọ́nú asọ́ ohun kan tá à ń bá kiri nìyẹn ìmọ̀wọ́ ìṣọ̀kan wẹ́ ó kù sí lọ́wọ́ ọlọ́ba rí ẹjọ́ dá gẹ́gẹ́ bí ọlábìtán tó ṣèwé olúwa ló mẹjọ́ dá. ẹ bá ro gbogbo ẹ̀ pọ̀ ẹ ti rí i pé wọn fẹ́ jẹ́ kí kìíní ìṣeṣe o ibẹ̀ ló ti yẹ kí àwa Yorùbá ká ti ṣera lọ́kàn ká ti mọ̀ pé ẹni yìí ibi tó ń lọ yìí kò ń tọ̀nà o àfi káwa náà tó rò orí wa pa o tá a bá níjọba tiwa ó máa wà òkè tá a bá ń sọ̀rọ̀ nípa bóyá wọ́n Nàìjíríà wọn Yorùbá wà accommodating gan ṣùgbọ́n it's to a fault now àwa accommodating gan ẹ wá wo tó fi ń ṣu wa ṣé kò yẹ ká dára wa gbà ká ní pé àfi dandan àfi ká lọ. lọ́wọ́ yìí àwọn tó ń fẹ́ òmìnira Yorùbá láàrin ọmọ Yorùbá pọ̀ ṣùgbọ́n àwọn mọ̀dàrú ti wọ̀ ọ́ ṣe lámọ̀ràn fáwọn ọmọ Yorùbá. ṣẹ́rí àwọn ọmọ Yorùbá mo kí yín ẹ̀kágò gbogbo wọn lẹ Yorùbá a kí yín ẹ̀kágò onílé àtàlejò àwọn àlejò ní àwọn kọ̀ ọ̀lọ̀ sí àwọn dásídásí àwọn dátúsílẹ̀ nìyẹn ọmọ Yorùbá ẹlòmíì ní wọn náà tọ́jú ọmọ Yorùbá wọ́n ti gbà bòdì nítorí owó nítorí ìjẹkújẹ nítorí ipò ìgbọ́bá kan fẹ́ dépò àwọn tó lè fẹ́ dépò tó gbọ́bá tó bá dépò tán wọ́n á fi wọ́n jẹ èmi ni mínísítà kọmíṣánná torí appointment ò bára yín sọ̀rọ̀ ipò tó máa fi sílẹ̀ níjọ́ kan òótọ́ ni bá yín sọ̀rọ̀ nọ́ọ̀sì tí wọ́n wà láàrin ìbò yẹn máa wáyé torí àwọn tó yẹ kó wùdúrọ̀ pé àwọn ò gbàpò tí ìbò tó yẹ kó sọ pé àwọn ò díje pé kí àjọ jàjà yìí wọn ò jẹ́ àwọn igi lẹ́yìn ìgbà tó yẹ kí Yorùbá fẹ̀yìntì gbogbo ọ̀nà ti yapa tí wọn ò jẹ́ wọn ò fún wọn ní support wọn ò fún wọn ní ìwúrí tó wọ́n ti yapa àwọn tí wọ́n dé àbẹ̀rẹ̀ wọ́n ti wá di àtẹ̀sán láàrin gbogbo ẹ̀ tí wọ́n á fún ká bí iná wẹ́dà ẹ̀yin wẹ́dà má bínú o mo yárúkọ yín lónìí o gbogbo ẹ̀ tí wọ́n á fún ká gbogbo ẹ̀ tí wọ́n á dàrú bí ẹsẹ̀ télọ̀ ẹjọ́ ẹ̀dá ìjì mi so kò símọ̀ rárá wọ́n ti kó sí wọn láàrin bí ìjọba ṣe máa ń ṣe nìyẹn
pé ìdàrúdàpọ̀ tó ń lọ́wọ́ lágbo Yorùbá nation yìí àwọn tó ń pè fún òmìnira Yorùbá yìí tó túmọ̀ sí pé ó lọ́wọ́ ìjọba ó lọ́wọ́ òṣèlú náà àwọn olóṣèlú kan ni wọ́n kó sí Yorùbá láàrin. ok ẹni tó lóun fẹ́ jàre tàbí ẹni tó fẹ́ di gómìnà ìpínlẹ̀ kan ṣé ó máa gbàdúrà pé kí Yorùbá nation wáyé kò lè gbàdúrà ẹ tó bá gbàdúrà ẹ ó ti dínà jẹ tiẹ̀ nìyẹn tó bá gbàdúrà ẹ ó ti dínà pé èmi náà ṣe gómìnà ilé ayé mi èmi náà ṣe ààrẹ ilé ayé mi wọn ò lè gbàdúrà ẹ. so kò ní í fẹ́ tó bá jẹun ló kàn kó wá ní pàpà kan. àwọn kan nu wọn tiẹ̀ ti yapa nu wọn tí wọ́n ń ṣe wájú tí wọ́n ń ṣẹ̀yìn ọ̀bẹ̀ǹgbẹ̀bọ̀jẹ́ tí wọ́n ń gbà lọ́wọ́ tí wọ́n gbà lọ́wọ́ kìíní tí wọ́n ti tẹ̀lé wọn àmọ́ dáadáa àdárúkọ wọn àwọn kan ń ṣe bẹ́ẹ̀ tó bá gbẹ́ lẹ́nu rẹ wọ́n máa lọ sí ẹnu bí. so èyí tó bá wọ́ọ̀kì ní wọn wọ́n pé Yorùbá nation ló wọ́ọ̀kì. wọ́n ti wá tú àṣírí wọn wọ́n ti wá gbó fún àwọn tí wọ́n jẹ́ adarí Yorùbá kọ̀ọ̀kan nù wọn ní ìmọ̀ wọn ò jọ ìmọ̀kímọ̀ kò máa gbọ́dọ̀ jọ ìmọ̀kímọ̀ dẹ̀ ti ń jọ lórí àwọn Yorùbá ń sọ pé ẹnu wọn ò kò ìjẹkújẹ olè wọ̀n bìlíkì ló ń dà láàmú pé mo fẹ́ di lágbájá mo fẹ́ dípò. ṣe rí ìṣọ̀kan ó ṣe pàtàkì gan àdúrà náà ṣe pàtàkì inú mi dùn pé àwọn kan ti gbé ìgbésẹ̀ akin nípa ti paper work. màmú Onítìrí ni ó ní òun ṣe paper work. ẹ jẹ́ ká fi ìyá Onítìrí adúpẹ́ ibi tá a ti ń bá akíkanjú ni pé kí akíkanjú sọ̀rọ̀ ká sì bà bẹ́ẹ̀ èdè ò ní di ọmọ Yorùbá wàhálà ò ní dé bá wa ẹnu wa kò. àmì o. ètò ń ṣẹlẹ̀ yìí kí àdúrà bá gbà ní Yorùbá nation yẹn ó ti di gbígbà àmì a máa gbà á kò wá yẹ kí wọ́n máa wá nàka àléébù sáwọn méjèèjì àti ìyá wa Onítìrí àti bàbá wa Sunday Igboho Onítìrí yẹn òun náà gbìyànjú tiẹ̀ Sunday Igboho náà òun náà gbìyànjú tiẹ̀ bóyá wọ́n fẹ́ dájà sáàárín àwọn méjèèjì ni àwọn kankan ti ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn kan wà nínú wa tó jẹ́ pé inú wọn ò dùn ṣùgbọ́n mo gbàgbọ́ pé lágbára Ọlọ́run inú wọn á dùn kò ní sí yapa Yorùbá nation yẹn a máa gbà ní. àwa rí Sunday Igboho gẹ́gẹ́ bí aṣíwájú rere akọni ni a rẹ̀ tún rí ìyàwó náà Onítìrí gẹ́gẹ́ bí ẹni tó dára tó náà ń gbìyànjú tiẹ̀ ó ń gbìyànjú tiẹ̀ ṣùgbọ́n kó má wàá dájà sáàrin wọn àwa mọ àwọn méjèèjì a recognize àwọn méjèèjì o mọ̀ pé lágbára Ọlọ́run omi ò ní tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. nígbà tí ó ti polongo pé òun declare Yorùbá nation pé òun ti gbà yẹn àwọn kan ti ń sọ pé mo ti sọ lẹ́ẹ̀kan iṣu ẹni bá jiná àfọ yóò ṣe wá jẹ́ wọ nìkan ló wàá declare Yorùbá nation ẹni tí ilé ẹjọ́ tán balẹ̀ ẹ̀jẹ̀ tán ṣe òun ò ní sí ń bẹ̀ ó sì ń sọ wípé ẹnìkan kan ò tún gbọ́dọ̀ declare mọ́ lẹ́yìn ìwọ pé ẹ̀kan là á ṣe wọn ìṣẹ̀lẹ̀ méjì wọ́n ti declare náà. àfi ká gbàdúrà fún ìyá yẹn ká gbàdúrà fáwọn àṣà àdárí wa kí èdè àṣàsí kó má ràn wọ́n tí mò ń wò nílẹ̀ yìí wọ́n fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ lágbára náà èdè ò ní mú wọn èdè ò ní dì wọn ẹ̀fún ò ní fún wọn. ẹ̀ ń rí bíi pé wọ́n fẹ́ kí mọ̀dàrú ó ṣẹlẹ̀ ní àwùjọ àwọn ológun Yorùbá. kò ní dàrú nítorí pé àdúrà ọmọdé àti àdúrà àgbàlagbà bí kìrìsìtẹ́nì ṣe ń gbà ni mùsùlùmí ń gbà àwọn ẹlẹ́mọ̀pẹ́ náà wọ́n ń gbà á ó máa bọ́ ìyà ti tó. tó wá di pé àwọn èèyàn ń gbéra wọn ṣépè lórí ọ̀rọ̀ yìí. wọ́n á lọ sóko wọ́n á pa wá ní wọ́n á pa àwọn ọmọ wa wọ́n á pa àwọn aya pa ọkùnrin pa obìnrin lọ dáko lóko mọ́ kí ló dé Ọlọ́run àdúrà wa ti gbà. pẹ́ǹtùká tó ṣẹlẹ̀ yẹn àìgbọ́ra ẹni yé tó ṣẹlẹ̀ yẹn ó ti da omi tútù sí ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn ó ti kó ìrẹ̀wẹ̀sì bá wọn pé ẹlòmíì tiẹ̀ ti ná ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá yìí lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí tó ti ná owó gan ó ti wá ń jẹ́ kó máa rí bíi pé ṣé kínní ìyá ṣe ṣe mọ́ ó ti ń di ìrẹ̀wẹ̀sì fún wọn ṣé ẹ lọ́rọ̀ fúru wọn. ọ̀rọ̀ tí mo ní fún ojú pé kí wọ́n má ka rẹ̀ kí wọ́n má ṣojú Ọlọ́run ti ti àwọn bàbá wa lẹ́yìn wọ́n sì máa gbà á. àmín. owó tí wọ́n ná yẹn wọn ò ná dànù ọmọdé ń gbàdúrà fún wọn àgbàlagbà ń gbàdúrà fún wọn
ọkùnrin ń gbà obìnrin ń gbà ẹ wà ọmọ kéékèèké yẹn orí wọn gan á jẹ́ kí ìṣọ̀kan yẹn kó gbé wa délẹ̀ lérí. ṣé tó ká nípa àwọn olórí wa kọ̀ọ̀kan sìn tí wọ́n wà ní òṣèlú tí wọ́n làmì láàká tí wọ́n jẹ́ gbòógì ọ̀dà tó lẹ́nu ìgbín. tán lówó tán mọ̀ yàn. kí wọ́n support wa ni. kí la ń bá ká. wọ́n lówó wọn mọ̀ yàn. ẹni mẹ́rin lọ́wọ́ Sunday Igboho ní ìyẹn Kútọ́nù. ní Benin. ẹni mẹ́rin ló sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe endsars. àdẹ̀numọ́ rárá ẹ wo Kánú kò sí bọ́ọ̀lùwẹ̀ wọn ò bí ẹni yẹn ré ní gbogbo ọjọ́ ajé ìjọba mẹ́ta ló rù ní gbogbo àwọn ìpínlẹ̀ Ìgbò ìjọba Buhari federal government ìjọba state government ìjọba Kánú. ìjọba ipob. ibi tó gbé lédè gómìnà wọn bí gómìnà rẹ pé ní àtijáde níjọ́ Monday báńkì òṣìṣẹ́ ọjà òta ẹni tó wà nínú àhámọ́ nìyẹn o yóò bá ẹnu àwọn yẹn kò. ẹnu wọn kò nígbà tí wọn wà nínú àhámọ́ nínú ọgbà àtúnṣe tí ó tún pàṣẹ àní gómìnà ó ní gbogbo nǹkan tó yẹ káwọn ṣe ètò ààbò tí wàá wọn ò jáde àwọn ìgbà yẹn náà ṣe wáyẹ̀kì lọ́wọ́ ẹ̀ tí wọ́n dẹ̀gbọ́ èrò tí wọ́n yẹ kán ṣe wáyẹ̀kì kí lá ń bá ká ẹnu wọn ò kò ní. tó pé kí ni ìgbésẹ̀ tó ń bá gbé mo fẹ́ rọ̀ wá ẹ má yẹ ká gbé ìgbésẹ̀ tó máa pa á lára torí ìjọba pè ní mutini pé ìdìtẹ̀ gba ìjọba a kì í fojú pé bọ̀rọ̀ gba wọn ní ọwọ́ èkùrọ̀ tó ṣe béèrè ẹ̀yin bàbá yìí yá mi nílé so wọn ò fẹ́ bẹ́ẹ̀ lọ ní wọ́rọ́wọ́ náà wọ́n á ní ìtẹ̀gbàjọba ni ẹ̀rọ tí Abẹ́lá tí ó lọ declare rẹ̀ ní 1993 wọ́n dẹ̀ tán pa ni wọ́n tán pé go and declare Yorùbá náà ló wà ní díẹ̀ òye ọdún tó lò láàmú Yorùbá ló wà ní pé go and declare kò sí ni òfin máa mú ìjọba ti pé méjì nìyẹn ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n lọ hámọ́ tí onítìrí jókòó sí yàrá lọ́hùn tí wọ́n lọ hámọ́ sí ìjọba ìgbà bẹ́ẹ̀ wọ́n wà ní pàǹtí báyìí ìyàwó nǹkan sọ fún wọ́n pọ̀ lọ́ọ̀yà ògbé agitator kò ti agitate wẹ́ẹ́rí gàtàgàtà gbogbo ìgbà tí wọ́n á fún ká ẹni tó dẹ̀ kí wọ́n jáde pé kí wọ́n lọ gbalẹ̀ wa ibo ló wà. àwọn tàbùkẹ́ nìkan ṣáàrí ó kàn máa ń dùn mí ni ó máa ń dùn mí ipò tábà Yorùbá ní ọpọlọ a ní ọgbọ́n báyìí ṣe fáwọn lọ́nà nìyẹn tí wọ́n jẹ́ káwọ́ lọ́ọ̀ débẹ̀. Abẹ́lẹ́ náà kí ló dé táwa wà níṣọ̀kan káà náà níjọba ara wa ó ń bẹ lọ́wọ́ mi tó bá torí ipò kó má dàbí Jacob àti Ísọ̀ nínú Bíbélì tí wọ́n taari kíní nítorí àṣàrò nítorí ẹ̀bẹ ṣé nítorí owó agbada tẹ màá báyìí tẹ máa fi pákí sínú ẹ agbada ẹ bọ́ọ̀lẹ̀ wọn ò lè fi sin àfihàn máa fi sin tó bá tẹ àjẹ́ mùsùlùmí ìjọ yẹn náà ni wọ́n máa sin ẹ kò sí bá kàn fẹ́ kọ profile ẹ bíi ti kìrìsìtẹ́nì tó bá dẹ̀ kìrìsìtẹ́nì ikọ́ máa mú kó sí ẹ àmú ẹ àmú gbogbo ẹ̀ pátá òfò ní òfa sọ́nù asán kò sí tó fẹ́ kílẹ̀ amúhálẹ̀ ayé òfò ní òun la bí wa òun ni a sì sin wa ẹ gbogbo ṣe gbogbo ẹ ní ẹ máa jẹ erùpẹ̀ ní ìwọ sì padà ṣe kílẹ̀ à ń bá ká Olúwa bí ọ léèrè bó bá ṣe ṣe sílé ayé sí gbogbo ẹ̀yin tẹ́ pa á lẹ́kún ṣéènì ti di ṣéènì àmọ́ pé ṣéènì ọlọ́mọ àtúbọ̀ tí kọ́lọ́n tó lè ṣéènì ó ní Bíbélì ó ní gbàdúrà ṣùgbọ́n gbégbèsè ìgbésẹ̀ yẹn kù sí ẹ lọ́wọ́ ní February 25 ìgbésẹ̀ yẹn kù sí ẹ lọ́wọ́ bó bá ṣe lo káàdì gbé tó bá torí ráìsì kóńgò kan aṣọ pa mẹ́rin ó kù ẹ̀dá ẹ̀ ẹ̀yin yóò sì là ní í ṣe mí ọjọ́ ọ̀la yín báwo lè fẹ́ rí ọjọ́ ọ̀la yín ǹjẹ́ kò ti pẹ̀lú kùsùn báyìí ọjọ́ ọ̀la yín ó máa ń dùn mí ní àìmọye phd holder àìmọye master degree holder tí wọ́n ti gboyè ilé náà ń jókòó sí ìyá wọn ta pure water ìyá wọn ti taṣọ ó ti talé láti fi wọn lọ sí ìbólẹ̀ lómi sọ bí àwọn aṣù wà nílé o wọ́n wà nílé ńsìn wọn ò ró fún ọ rárá wọ́n dẹ̀ ró fi ṣe election wọ́n dẹ̀ ró tó fẹ́ fi ṣe sensor ìkànnìyàn ṣe pé ìkànnìjọba yìí ìjọba Buhari ìkànnì ẹ rọjò ọ̀la rárá ó yẹ kẹ́ ẹ rọjò ọ̀la ètò ẹ bá rọjò ọ̀la ni kò yẹ káwá níbi tá a gbé wà rárá rẹ ẹ ro àtàwọn jẹ arúgbó dìbò fún yín omidan dìbò fún yín ọmọlẹ́kọ̀ọ́ dìbò fún yín wọ́n ní pé kẹ́ wá ìwà àjẹbá ní pé kẹ́ wá kọ̀ ìwà àjẹbá ni yín ti di pé Nàìjíríà mọ̀rẹ́ tí ìnàkì ti ń gbówó mi Nàìjíríà yìí tí ètò ti ń gbówó mi Nàìjíríà ti tẹ́nìkan tó fi odidi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù 500 mílíọ̀nù náírà tí wọ́n fi gé koríko Nàìjíríà orí ìyà ṣé ìyà náà ni ẹ fẹ́ kú sí ṣé ìyà lè fẹ́ máa lé ojúmọ́ ẹgbẹ́ra yín lẹ̀ ẹ fúnra yín lómìnira ó tó gẹ́ ọmọlẹ́lẹ́fì. ó lágbára ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà bí èèyàn bá ń ro omi ó sì máa bọ́ lójú èèyàn. mo ní àmì tá tiẹ̀ ṣẹ̀gan tá la ṣẹ̀gan náà. kò tiẹ̀ yéèyàn. kí ló tó wá rí báyìí. ó kàn fọjú pọ̀. ṣé àwọn náà ṣàkàwé Awólọ́wọ̀ àdàyẹ bó ṣe rí gbogbo àgáwá ọ̀fẹ́ báwo ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ mi ń lé tí mo fi sílé àwọn báwo onígun yẹn àwọn báwo onígun yẹn tó le báyìí nígbà yẹ àwọn bísí Ọ̀nàbànjọ ó wà lọ́wọ́ mi ń lé
ọ̀fẹ́ ní gbé wáta kí ló wá dé ìbọ̀lá wa bá dé. wọ́n tún fún yín ní tan tọ́kì. à ń jẹ́ wọ́n fẹ́ bẹ́ẹ̀ bá à ń jẹ́ wọ́n school. nígbà àwọn olówó kò sí allocation òsàn ohun àlùmọ́ọ́lì la fi ń ṣe owó tó ń ṣe kòkó wá sí. owó kòkó. kí ló wá dé kí ló wá dé. góòlù ti wá wà báyìí ní Iléṣà. ní kòkó wà ọ̀pẹ wà ẹ̀rọ̀bì wà aṣú wà. àfikún wà lórí oyè kí wọ́n jẹ́ ṣàlówó irú ìpínlẹ̀ Ògùn sí ọdún mẹ́jọ amósù ikú dábàá yìí dábàá lọ sọ́gbọ́ àwọn ìpínlẹ̀ káàkiri wọ́n ti jẹ àwọn tó wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọdún mẹ́jọ la amósù lò ní ìpínlẹ̀ Ògùn. ó dà pé etí ò dẹ̀ sí pé báyọ̀ sanwó àwọn olùfẹ̀yìntì ó ti dá wàhálà sílẹ̀ sí Prince Dàpọ̀ Abíọ́dún ẹ̀yin náà ẹ̀ sì rò dáadáa ṣe bó lè kọ́ ní òbí tó bí yín ẹ fi Ṣèyí Mákindé kọ́gbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àgbẹ̀bí máa jẹ́ ó sílẹ̀ Ṣèyí Mákindé máa ti sàn Tambuwa àbí kí ló ti gbórúkọ rẹ̀ ní for the almost 20 years ago ó ti clear ẹ̀ ní kí n má ṣe project ẹ má tún continue níbi tí àwọn oṣù gbé bá a dé ní ìpínlẹ̀ Ògùn àwọn òṣìṣẹ́ ẹlòmíì sì ń gbẹgbẹ̀rún márùn-ún ẹlòmíì ti kú débi pé wọn ò rọ ẹgbà ara ọdún mẹ́jọ gratuity àbọ̀sọ̀ òsán. mo rò pé Yorùbá Gidi TV gan wà tí ọ̀pá bọ̀wọ̀ báyìí lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì yẹn. kódà gan bí ẹ bá fẹ́ kí n gbẹ̀yàn wá ọ̀pọ̀ dáadáa tí wọ́n á sọ gidigidi a ṣiṣẹ́ lórí tí wọ́n á gbọ́ ní bẹ̀bẹ̀ yẹ́kẹ́ bíi Tóbi Fásùgbà á ní bẹ̀bẹ̀ yẹ́kẹ́. àti ọ̀pá bọ̀wọ̀ lórí ẹ̀ ó yẹ ká tanná síbẹ̀ yẹn. a fẹ́ kí gómìnà wa kọ́ máa rò ti kínní kí wọ́n ṣètò dó wọ́n fún wọn ní 600 million ní oṣù mẹ́rin owó yẹn ò tó ẹlòmíà lo 30 ọdún kí o tó kàn ẹ wá lọ 30 ọdún mọ́ 60 years ṣé ẹni ẹ fẹ́ gbà ní ayé kódà gan net of king gan tó sáyẹn fún gan ó lè wá sílé ayé tẹ́ni ẹ bá dẹ̀ wá kú ó dìgbà tó bá consent yẹ gbogbo ẹ̀ náà ló kọ́ra wọn àfikáyà síbẹ̀ ebi ń pàlù ara ń nílùú ìyá ń jẹ̀lú àwọn arábìnrin tó bá ti dé level kan tó bá darúgbó báyìí àìsàn kan wọn máa yọ gẹ́gẹ́ bí ogbó wọn ò rọra ìmíì ti kú hypertension ìmíì ti náà lára gbogbo ẹ̀ stroke gbogbo ẹ̀ ti múgbà tó ń sọ wára ẹni tó ti jọba ẹ̀yin sì máa lọ́dún mẹ́jọ ẹ̀kọ́ gbogbo ẹ̀mí asán ẹ̀ lọ́jọ́ kan lọ́wọ́ bí ń léèrè ẹ̀ jẹ̀bi láyé ẹ̀ tó wá jẹ̀bi lọ́run ọlọ́wọ́ á dá fún yín èpè kọ́ ohun ẹ̀ bá ṣe náà òun lè máa gbélé ròyìn. ẹnìkan tiẹ̀ ti sọ ó ní pé ìgbésẹ̀ Buhari tí Buhari ń gbé ní ìsìn nípa ọ̀rọ̀ owó náírà ó ní ọ̀run àpáàdì ní kọ lẹ́tà sí. ẹwọ yẹn lọ sí oní 20 naira bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ yìí mo sì lówó àtijọ́ lọ́wọ́ owó yẹn ti lu kú déètì. ẹ̀yin tiẹ̀ sì lówó àtijọ́ lọ́wọ́. owó àtijọ́ lọ́wọ́. àwọn èmi ò tiẹ̀ ní. ńgbà tá a bá dé báǹkì. àti tuntun àtàlùkù. ńgbà ààrẹ mi tá a jọ wá sílé agbára mi ìsìn ó ṣojú ẹ nígbà tá a bá ṣé kí n wá lọ tò torí sọ̀rọ̀sọ̀rọ̀ ní mi lórí dẹ̀ pẹ̀lú tẹlifíṣàn wọ́n máa fẹ́ pè mí màá tún lọ lẹ́kṣọ̀ ní yunifásitì mo fi fẹ́ lẹ́kṣọ̀ IOC owó yẹn ti lè mọ́ lọ́wọ́ ṣé èmi nìkan nígbà tó ní Buhari ó ti ẹ̀ láàánú rárá ìka ènìyàn ní àtàwọn tẹ́ńjọ́ sí ìjọba nígbà tẹ́ bá ní pé kọ́kọ́ CBN mélòó ló wà ní àròkọ. ẹ̀wọ̀n ní ká kó lọ sí olótó nílànà tí wọ́n tún ń lò. ẹni mélòó ló fẹ́ fi ìfọ́ọ̀mù ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o Buhari o ẹ ṣe eré ẹni mélòó ní adult phone tẹ́ńbà tí n bá wọ mọ́tò 100 naira màá ní pé transfer kò tún sí network gbogbo ẹ̀ ṣe nẹ́tìnẹ́tì kí la ń bá ká ẹni tó lè jẹ́ mọ́ Yorùbá tẹ́ ẹ kẹ́ ẹ sọ Yorùbá nation ẹ ẹ̀sìpọ́tì rárá olè jìbìtì ìjẹkújẹ wọ̀bìyà wọ̀nbìlíkì àrùn kan inú ni bí ni àìnífẹ̀ẹ́ ọmọ Nàìjíríà ó ń bá yín kiri ipò tẹ́ ń dù ọjọ́ kan ẹ fi sílẹ̀ ìyá jẹ àtìrandíran ọmọ yín àtọmọ yín ẹ jẹ níbẹ̀ gbogbo bẹ́ẹ̀ sì pa lẹ́kún Ọlọ́run á pa yín lẹ́kún èpè kọ́ àwọn sì rọ ọmọ bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa àmín. adìyẹ bá lókun ó rà dẹ́dẹ́ dẹ́dẹ́. kò sóhun tá a lè sọ pé ó ń jà yìí bí ò jẹ́ ogun.
gbogbo ìlú dá páropáro. adìyẹ bá lókun. omi títí títí. inú ìnira ni Nàìjíríà wà. ewé oko mi lẹ́gbẹ̀ẹ́ omi lẹ́gbẹ̀ẹ́ aláǹgbá dìrọ̀ méwé. Èdùmàrè bójú wolẹ̀ kó ṣàánú o ṣàánú o Nàìjíríà wà nínú wàhálà ó nílò ìtura o. Yorùbá. ẹ wo ó tún dìgbà míì náà tá a máa pàdé ẹ máa share fídíò yìí kó rìn jìnnà ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń wò yìí ẹ jẹ́ káwọn míì náà mọ̀ nípa ẹ̀ níbi tí wọ́n ti ń gbọ́ òdodo ọ̀rọ̀ ní gbogbo ìgbà lọ́nà tó bá ìlànà iṣẹ́ mu. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ire o, ire kàkà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀ràn oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. Pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.